Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú, ẹ kú iṣẹ́ ènìyàn, a kú dédé wòyí. Olórí Rónkẹ́, wọ́n bá ní oríṣiríṣi. Wọ́n ti ẹ̀ ń take kábíyèsí wa yìí for granted. Although ọwọ́ tí kábíyèsí gbé fi mú wọn, òun ló fa gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀. Olódìndí kábíyèsí. Ṣé títorí pé kábíyèsí wa ò lápọ̀n? Kò dẹ̀ jẹ́ ẹni tó wicked. Òun ni àwọn lóye, àwọn nínú inú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó fi ń bá kábíyèsí lò. Wọ́n ṣe ń ṣe gbogbo eléyìí. Wọ́n ní olórí, wọ́n ní Rónkẹ́, ó ti múra tán, ó ti palẹ̀ mọ́. Pé nǹkan tó ń dúró dè ni pé láti kúrò láti kúrò ní àkàtà kábíyèsí nínú ààfin ni pé òun dúró pé kí kábíyèsí wá fún òun lógún tòun, kó wá share ogún tòun, kó wá share fún òun. So nǹkan tó ń dúró dè nìyẹn. Pé òun ti ṣe tán láti fi ààfin lẹ̀ fún kábíyèsí àti ilé Ìyàwó. So wọ́n ní nǹkan tó dúró dè nìyẹn. Wọ́n á ní ṣé irú ogún wo tóun àti kábíyèsí kan tán jọ pilẹ̀ṣẹ̀ ní ààfin yẹn ni ó ń tọrọ ogún tiẹ̀ kí kábíyèsí fún òun. Wọ́n ló tiẹ̀ sọ pé kó ní damages sí kábíyèsí. Owó damages lòun fẹ́ gbà. Owó damages òun máa gbà, tóun ò bá gbà òun ò ní kúrò láàfin. Àwọn aláìní kan ṣe. Nǹkan tó ìyẹn ni gangan ni kí kábíyèsí fi mọ̀ pé àbájọ náà. So torí ogún kábíyèsí, òun ni gbogbo wọn ṣe ń wọlé aláwo tó ń wọlé oníṣègùn láti fi ba tara wọn jẹ́ láìṣe kábíyèsí. Tí kábíyèsí bá fẹ́ ṣe lótìítọ́ àti lódodo, nínú tèmi, opinion tèmi, ó yẹ kí kábíyèsí wọ́ gbogbo wọn lọ sí court, kó fojú balẹ̀ ẹjọ́. Ogún mi ni o. Tí bá tiẹ̀ fẹ́ settle wọn, oye báyìí ni màá fi settle wọn. Kì í ṣe pé kí wọ́n máa fọwọ́ lálẹ̀ fún kábíyèsí pé nǹkan báyìí lòun fẹ́, nǹkan báyìí làwọn fẹ́. Kábíyèsí dẹ̀ gbọdọ̀ ṣe fún wọn. Torí eléyìí ò yé wa. Bí Mariam ṣe ń dùn ní tiẹ̀, láyé tiẹ̀, bẹ́ẹ̀ náà ni Ashley náà ń dùn láyé tiẹ̀. Kẹ́tù wá wo ìyá yẹn tó wá jókòó ti kábíyèsí, ogún ọmọ inú ẹ̀ ló lóun fẹ́ gbà. Ìdájọ́ ń bẹ lọ́run. Èmi ò mọ damages tí kábíyèsí damage ilé ayé wọn tó fi ní ogún kábíyèsí ó máa pín sí mi. Bí mẹ́ta ló fẹ́ pín sí o, bí méjì o, bí kò pín lọ́gbọọgba o, Ọlọ́run ló yé o. Ẹ̀tìkan tá gbọ́ ni pé olórí Rónkẹ́ ó ti múra tán láti kúrò ní ààfin. Pé ṣùgbọ́n ogún tòun lòun dúró dè kí kábíyèsí wá fún lógún tí. Torí ẹ̀ wọ́n ṣe ń sọ pé Ọlọ́run á máa kọ́ kábíyèsí mọ̀ ṣe o. Ọlọ́run máa ní jẹ́ kí kábíyèsí ṣubú dànù. Ọlọ́run ló máa bá kábíyèsí to ètò ilé ayé ẹ̀ o. Nítorí àfọwọ́fà, Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run má jẹ́ ká rógun àfọwọ́fà o. Ogun àbámọ̀ tó máa ń kẹ́yìn ọ̀rọ̀, Ọlọ́run ní jẹ́ kó jẹ́ tiwa tọmọtọmọ o. Torí eléyìí lágbára. Tá bá wo náà wò bọ̀. Tí kábíyèsí bá fẹ́ peace, kí Ọlọ́run kó mí sí kábíyèsí, kó bá kábíyèsí gbé gbogbo ẹrù ẹ̀, kó try, kó pay gbogbo wọn off kan kúrò láàfin, kó fi Naomi lọ́rùn lẹ̀, kó jẹ́ kí kábíyèsí náà ní rest of mind. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí kábíyèsí bá fẹ́ fún wọn ní nǹkan tó bá fẹ́ fún wọn, ègún burúkú ni kábíyèsí gégùn sínú nǹkan kí nǹkan tí kábíyèsí fẹ́ fún wọn. Wọ́n ní odò kì í ṣàn lọ kó tún bojú ẹ̀. Wọn ò dẹ̀ gbọdọ̀ tó dún pẹ́. Wọn ò dẹ̀ gbọdọ̀ tó sọ pé àwọn ní handkerchief kankan tó sọnù àbí feeding bottle tó sọnù ní ààfin.
pé àwọn ń padà bọ̀ wá gbé wá mú. Kí kábíyèsí kó yá tètè fún wọn, kó fi embargo sí anything tí kábíyèsí fẹ́ fún wọn. Kó máa bá wàhálà wọn lọ. Ó máa ṣe o. Wọ́n ní Ọlọ́run àtijọ́ ló pẹ́ mú yàn. Tí Ọlọ́run bá fẹ́ ṣe, àwa kọ́ la máa kọ́ Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run lè ṣe. Nǹkan tí Ọlọ́run ṣe, gbogbo ètò olúkálùkù Ọlọ́run ti mọ̀ láti ṣe fún olúkálùkù. Bẹ́ẹ̀ ni. So pẹ̀lú bọ́n ṣe ń ṣe akitiyan, tó ń ṣe lójúkorojú, àwọn máa pa, àwọn máa bù lẹ́sẹ̀. Ọlọ́run ló máa kó Naomi yọ. Because ó yé wa nǹkan tí kábíyèsí fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ àwọn olórí. Àmọ́ nǹkan tó ń dílé. Bóyá nígbà táwọn alálẹ̀ dẹ̀ ti wá lọ kégbe lọ bá kábíyèsí, tán ni wọ́n sunkún gidi gan ní ààfin, ní ẹ̀yìn window kábíyèsí. Kábíyèsí fi pé gbogbo àwọn aríran pé kán wá o. Nǹkan báyìí lòun rí, nǹkan báyìí lòun rí. Wọ́n tún sọ fún un pé àwọn alálẹ̀ ló bínú o, pé kẹ́ lọ mú ìyàwó yín wálé. Bí ìyàwó yín ṣe máa wálé, ọwọ́ Ọlọ́run ló mọ̀. Bẹ́ẹ̀ ni, ọwọ́ Ọlọ́run ló mọ̀ lágbára Kristi. Ọlọ́run elétò, òun ló máa ṣe gbogbo ètò yẹn fún kábíyèsí torí kábíyèsí ò lè dá ṣe. Bẹ́ẹ̀ ni, kò lè dá ṣe. Ọba mi tó mètò, òun ló máa ṣe ètò amọ̀nà kábíyèsí. Òun ló máa ṣètò ayé kábíyèsí àti Naomi àti Tádéníkáwò. Torí bá ṣe ń gbọ́, ó jẹ́ nǹkan tó ń ká wa lára, ó dẹ̀ jẹ́ nǹkan tó ń yà wá lẹ́nu pé ṣé nílùú tó lọ́ba tó níjòyè yìí ni gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ tí kábíyèsí wọ̀ dẹ̀ rí nǹkan sọ sí àbí tó rí nǹkan ṣe sí. Ó lágbára o, Ọlọ́run ló máa ṣe ìyanu. A ṣiṣẹ́ ẹ̀ láṣepé fún Naomi. Torí Bíbélì sọ fún ní kìkì ojú wa la ó fi máa rí èrè àwọn èèyàn búburú. Gbogbo àwọn èèyàn búburú tó wà láàfin tó ní kí Naomi kó fò kó nìṣó, òun àtọmọ ẹ̀. Ọlọ́run ọba ìyanu ló máa gbèjà Naomi o, kì í ṣe èèyàn. Kì í tiẹ̀ ṣe ti kábíyèsí. Kábíyèsí ò lè gbèjà. Torí ẹ̀, agbára tọ́lọ́run fi ń han Naomi, tó fi ń han kábíyèsí, ó pọ̀, ó tó bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, nítorí Ọlọ́run nìkan ni àárín ibẹ̀ yẹn mọ́, òun ló máa tún àárín ibẹ̀ yẹn ṣe. Tí Naomi àtàwọn ọmọ ẹ̀ tó máa survive, wọ́n máa yè pérégedé lágbára ọba ìyanu, lágbára Olódùmarè, lágbára ẹ̀jẹ̀ Jésù tó ṣàn látorí igi àgbélébùú tá a gbàgbọ́. Òun ló máa kó gbogbo wa yọ, á kó Naomi yọ. Naomi ò ní ṣubú dànù. Ọlọ́run á gbé níjà, àwọn ogun ọ̀run á gbé Naomi níjà. Áńgẹ́lì lọ́run á ṣèrànṣẹ́ fún Naomi láti lè ṣàṣeyege, láti lè ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ ni, ikú kíkú kan kò lè pa, àrùn kárùn ò lè sọ lọ́jọ́. Ojú ẹ̀ ló máa rí èrè àwọn èèyàn búburú lágbára Kristi Jésù. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ ṣé gan-an ni. Ẹ ṣé listen sí wa. Ẹ bá wa share, ẹ bá wa subscribe. Tẹ̀lé ń bá wa love ẹ̀. Ọlọ́run náà nífẹ̀ẹ́ tiyín náà. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.